Golden Fish Production ẹ kú iṣẹ́ ọpọlọ. Ẹ wá nǹkan fìdílé kájọ fìdílé nǹkan. To be precise, ìpínlẹ̀ Ọ̀yọ́. TÁWÀ Mustapha tún gbé tuntun dé o. Ó ní àjọ fojú ló ń jẹ ayọ̀. Golden Fish Production tún gbé tuntun dé. Ohun àbáfò ní ṣe ọ̀rọ̀ ìtàn ní bódọ̀lá. Ó ń bọ̀ ó ń bọ̀ wá. Ó ń bọ̀ TÁWÀ Mustapha tún gbé tuntun dé o. Orúkọ mi ni TÁWÀ Mustapha Ọjọ̀gbọ́n. Ẹ má jẹ ohun mi o. TÁWÀ Mustapha iṣẹ́ ńlá lèyí o. Ẹwà yìí ẹwà o. Golden Fish Production ẹ kú iṣẹ́ ọpọlọ. Ẹ̀kọ́ ń bẹ ìmọ̀ ń bẹ nínú èyí tàtún gbédè. Ẹwà àwòkọ́ṣe àwòkọ́ṣe mo jẹ́ o. Ẹwà àwòkọ́ṣe lèyí o. Kí n máa dà wò pò ṣe o. TÁWÀ Mustapha iṣẹ́ ńlá lèyí o. Àwòkọ́ṣe mo jẹ́. Àwòkọ́ṣe mo jẹ́ o. Kí n máa dà wò pò ṣe o. TÁWà Golden Fish Production. Ẹ kú lé o. A máa gbọ́dọ̀ ara wa dọ́gba ń bì. Ní báyìí mo fẹ́ gbé gbohùngbohùn. Ṣé gbohùngbohùn ni? Ẹ má wọrí, ọ̀yá à ń bọ̀. Golden Fish, ọ̀yá over to you. Hey, come on! Hey! Ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ṣíwájú nígbà táwọn tó kù ń bọ̀ lẹ́yìn. A dá ìpínlẹ̀ Ọ̀yọ́ sílẹ̀ ní ọdún 1976 lábẹ́ ìyá rẹ̀ tó jẹ́ Western Region. Bẹ́ẹ̀ ni a dá sílẹ̀ ní 1976 February 3rd ní pàtó. Ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ìjọba ológun ọ̀gágun olóògbé Muritala Muhammed. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ètò àti ìdàgbàsókè bẹ̀rẹ̀ ní pẹrẹwu ní April 1st 1976 nípínlẹ̀ Ọ̀yọ́ wa. Ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a wá ń sọ̀rọ̀ yìí ó pín sí ìsọ̀rí márùn-ún gbáko.
Sokoto kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà ìlú Ìbíkúnlé Ìbàdàn òkè lọ́tún òkè lósì ìjẹ́ yìí ti ẹ̀ mọ̀ wípé ilé-iṣẹ́ amóhùnmáwòrán àkọ́kọ́ nílẹ̀ gbogbo adúláwọ̀ pátá Ìbàdàn ni bẹ́ẹ̀ ni yunifásitì àkọ́kọ́ tá a mọ̀ sí yunifásitì Ìbàdàn náà ni kò tán síbẹ̀ ilé àwòsí fíìlà àkọ́kọ́ tí gbogbo wa ń pè ní kòkó àòsì eléyìí tí wọ́n kọ́ látara owó kòkó táwọn àgbà ń ṣe ìlú Ìbàdàn ìkan náà ni bẹ́ẹ̀ ni Ìbàdàn Mẹ́sì Ọ̀gọ̀ Ìbàdàn Mẹ́sì Ọ̀gọ̀ Ìbàdàn Mẹ́sì Ọ̀gọ̀ Ìbàdàn Mẹ́sì Ọ̀gọ̀ ìlú àwọn jagunjagun. ẹ bá gbọ́dọ̀ òkè láti láti ẹ bá gbọ́dọ̀ òkè. àjíṣe bí Ọ̀yọ́ làárí èyí ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan àjíṣe bí Ọ̀yọ́ làárí. àwọn ìjagun àwọn ìjagun àwọn ìjagun nínú Ọ̀yọ́ wáyé ọ̀nà àwọn jẹ. àwọn ìjagun àwọn ìjagun àwọn ìjagun nínú Ọ̀yọ́ wáyé ọ̀nà àwọn jẹ. àwọn ìjagun. Aláṣẹ ìwọ gangan ló sà kábíyèsí o. àwọn ìjagun àwọn ìjagun àwọn ìjagun nínú Ọ̀yọ́ ayé ọ̀yọ́ bàbá wọn jẹ́. àwọn ìjagun àwọn ìjagun àwọn ìjagun nínú Ọ̀yọ́ ayé ọ̀yọ́ bàbá wọn jẹ́. Ọ̀yọ́ Aláàfin Òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ mọ́dé ọmọ Àtìbà. Owó lè kó kúkú ní ará Ọ̀yọ́ ló lọ́ba. Ìjẹ́ yìí tí ẹ mọ̀ pé ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ìpínlẹ̀ Ọ̀yọ́ ń jẹ́ látara ìlú Ọ̀yọ́ ni. Orúkọ náà sì là ń jẹ́ títí dòní kò yí padà. Nítorí wọ́n sọ pé ajíṣe bí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan. Ọmọ kú ọmọ àrùn ọmọ òfò ọmọ àdánù. Ikú bàbá yèyé o. Thank you.
òṣùpá forí adé. Ìjẹ́ yìí tí ẹ mọ̀ pé ìjàpá kan ń bẹ láàfin Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Ìgbà ọdún ó lé díẹ̀ ló lò láyé kó tó kú. Kábíyèsí rẹ̀ Èdùmàrè. Ìjàpá tá a sọ yìí ni wọ́n ń pè ní alàgbà. Kò tún tán síbẹ̀ o. Ìjẹ́ èyí tí mo mángòrò tómi rè òsàn sí ní gúnpá. Mángòrò tẹ ẹlẹ́mu tí ò ní ayé lẹ́yìn tómi rẹ̀ òtún ní díọ̀n sí ní nípa ìgúnpá mángòrò Ògbómọ̀ṣọ́ nìkan ni. Ògbómọ̀ṣọ́ 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 Ògbómọ̀dúgbò. Ó ní ìtàn náà, àmọ̀ wá rí nǹkan o, abẹ́ẹ̀rí níbí ni àmọ̀ wá rí nǹkan. Bàbá ṣòkòtò mi ló wà, ọmọ èdè dákàdà. Bàbá ṣòkòtò mi ló wà, ọmọ èdè dákàdà. Ìbàràpá ẹ̀bá bá ń kẹ́dùn jọ bí ọ̀bọ ọmọ tọrọ ṣe púpọ̀ lọ́rọ̀ mi. Ìbejì wọ́pọ̀ ní Ìbàràpá ni wọ́n ṣe máa ń sọdún ìbejì nílùú Ìbàràpá. Ìbàràpá Ìbàràpá Ìbàràpá. Ògùn ẹ̀rẹ̀ wá. Òkè Ògùn kan làbá máa pè ní olùpèsè oúnjẹ fún ìpínlẹ̀ Ọ̀yọ́. Torí kò sí oúnjẹ tó ẹ rí bẹ̀ tẹ́ ẹ̀ bá. Oúnjẹ pọ̀ tún yanturu ní Òkè Ògùn. Gbogbo wa pátá la sì mọ̀ pé tóúnjẹ bá kúrò nínú ìṣẹ́ kù ṣe. Kò tún bá síbẹ̀. Ìlú Ìṣẹ́yìn ohun gangan la mọ̀ tó máa ń fi òfì dára lóníranran. Bẹ̀rẹ̀ látòrí sányán tí í ṣe bàbá sọ, àlárì àti jáwù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àbàmà ránmọ láṣọ, ẹ bá ránmọ láṣọ, ẹ má tẹ̀rì o, ẹ bá ránmọ láṣọ Ìṣẹ́yìn ló lè ń ṣọ.
Ó tiẹ̀ jẹ́ pé ní 1991 wọ́n yọ ìpínlẹ̀ Ọ̀ṣun kúrò lápàlà ìpínlẹ̀ Ọ̀yọ́. Eléyìí ò torí ẹ̀ fọwọ́ aago ìpínlẹ̀ Ọ̀yọ́ sẹ́yìn. Ìlọsíwájú ń lọ létòlétò nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ wá bá ń dúpẹ́ lọ́wọ́ gómìnà wa ọlọ́lá jùlọ, ẹni ìyẹ́ ní ẹ̀yẹ, onímọ̀ ẹ̀rọ tó ń ṣayẹyẹ 50 ọdún tí wọ́n dá ìpínlẹ̀ Ọ̀yọ́ sílẹ̀. Bẹ́ẹ̀ ni a pé 50 ọdún lẹ́nu jọ̀wọ́ síra wọn. Ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ gómìnà wa. Ẹ̀yin èèyàn mi, lóòótọ́ ẹ lè má ti wà níbi tó wù wá, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ṣèrù ẹ̀yìn, a sì sí lẹ́rù ẹ̀yìn láíláí. Ẹ̀bẹ̀ mo mọ̀ ń bẹ̀, àkókò yìí tá a wà nípínlẹ̀ Ọ̀yọ́, ìfọwọ́sowọ́pọ̀ gbogbo wa pátá la fẹ́. Kí ìpínlẹ̀ Ọ̀yọ́ tún lè bọ̀ sípò, kó lè sún sípò àgbà. Ìfọwọ́sowọ́pọ̀ gbogbo wa náà ni, nítorí ẹ mọ̀ pé àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí, àgbájọwọ́ la fi ń sọ̀yà. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ wá gbọ́ mi o, ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ wá gbọ́ mi o. Òṣèlú tún ti dé, òṣèlú tún ti dé. Ẹ mọ̀ jẹ́ kó dà wá rú, ẹ mọ̀ jẹ́ kó dà wá rú. Kó má di àwọn yàrá o, kó má di àwọn yàbọ̀ o. Lórí pé opportunity lost can never regain. Ẹ jẹ́ àwọn èèyàn tí wọ́n lè ṣe nípínlẹ̀ Ọ̀yọ́ tí ò ní ìdàrú, tí ò ní ìdàrú o, tí ò ní ìdàrú o. Ẹ jẹ́ àwọn èèyàn tí wọ́n lè ṣe nípínlẹ̀ Ọ̀yọ́ tí ò ní ìdàrú. Oyo State! TÁWÀ Mustapha tún gbé tuntun dé o, ó ní àjọ fojú ló ń jẹ ayọ̀. Golden Fish Production tún gbé tuntun dé. Ohun abáfò ní ṣe ọ̀rọ̀ ìtàn ní bódọ̀lá. Tuntun dé o, ó ní àjọ fojú ló ń jẹ ayọ̀. Golden Fish Production tún gbé tuntun dé. Ohun abáfò ní ṣe ọ̀rọ̀ ìtàn ní bódọ̀lá. Ó ń bọ̀ o.
Fish production. Túngbé tuntun dé.